ayé lóyún ẹ̀dá ń bọ̀ wá bẹ́ ádámọ̀ ẹ̀dá ń bọ̀ wá bẹ́ ádámọ̀ ádámọ̀ wá bẹ́ núhù ádámọ̀ wá bẹ́ nú àbẹ́ Ibrahima nú àbẹ́ Ibrahima Ibrahima abẹ́ Musa Ibrahima abẹ́ Musa Musa ń bọ̀ wá bẹ́ Isa Musa ń bọ̀ wá bẹ́ Isa Isa wá bẹ́ Muhammad Rasulullah abẹ́ lọ́wọ́ mi gbẹ̀dá o dáláyìírá. lọ́fi jẹ́ pé gbogbo tí sápá àti gòkè adáwọ̀ lọ́hùn máa ń lò ó. ayé lóyún gbogbo tí sápá àti gòkè adáwọ̀ lọ́hùn máa ń lò ó. Kàwárù bọ́láhùn ọba kọ́lé náà bọ́láhùn ọba kọ́lé náà bó ṣiṣẹ́ borí ìfọ̀nù ṣiṣẹ́ lásán náà ń ṣe wàhálà o. bó ṣiṣẹ́ borí ìfọ̀nù ṣiṣẹ́ lásán náà ń ṣe wàhálà. ẹni wá ti wá kọrin mo kàn wá bá ayé lóyún mo wá bá dúpẹ́ fọlọ́run ni torí pé ọlọ́run táwọn wò yẹn ó tóbi lọ́ba ju báwọn ẹ̀dá ṣe ń lérò lọ. ìlàkàkà tẹ́nìkan ṣe tó já sọ́là ẹlòmíì ṣe kò já sí kankan fún un ẹlòmíì ò dẹ̀ lákìtìyàn àti ṣe làkàkà kankan ọlọ́run ń ṣàánú ẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n wá bá dúpẹ́ lẹ́nu kan wá bá dúpẹ́ fọlọ́run ni pé mo sọ ń tà ń bẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ń bi mí lọ́rọ̀ ń bẹ̀ àwọn yọ̀tọ̀ mi bi mí lọ́rọ̀ àwọn gbajúmọ̀ òṣèré àwọn náà bí mi lọ́rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí ló dé tí mo fi wá síbi kíní Ayélóyún mo ní Ayélóyún jẹ́ èèyàn tó appreciate Saheed Òṣùpá náà appreciate Ayélóyún ohun tí mo dé appreciate nínú Ayélóyún ni pé Ayélóyún kì í ṣe eléré olórin ni olórin yàtọ̀ sí eléré àmọ́ àwọn tó jẹ́ eléré àmọ́ àwọn tó jẹ́ olórin so olórin gbọ́dọ̀ máa appreciate olórin ẹgbẹ́ ẹ̀ kò ń ṣe gbàtà bẹ̀rẹ̀ eré ló mátà torí ẹlòmíì ti ń kọrin látọdún gbọ́n kò ní láàka ìtọ́ ẹ̀ tó ṣe ẹ̀fẹ̀ sí kọrin so ẹlòmíì tó bá rí mi sáré Saheed Òṣùpá yẹn nígbéraga mi nígbéraga ntí mo ní ni pé kọ́lọ̀ dáre ṣẹ̀ mi jì mi sábà fi taratara fẹ́ràn tí ò ní láàka yìí problem tí mo ní nìyẹn tí bá rẹ̀ tí ò ní láàka yìí ṣe tó bá kí mi mo lè má dá lóhùn kọ́lọ̀ dáre ṣẹ̀ mi jì ní oríta abẹ́yẹ ní appreciate tí n bá bímọ tí ò ní làákàyè gan mo lè pa lọ́dọ̀ọ́dẹ́ mi láàkì wọn ní làákàyè ó máa ń bí mi nínú ni àbọ̀ ní làákàyè kò tún wá wá kun àdókùn mọ́ mùsùlùmí òsèlè oníkà máa wá mọ̀ káàkiri oníkà máa wá ẹlòmíràn ní Saheed Òṣùpá ológun ni mi ì ṣe ológun mo ń wá ìmọ̀ kò síbi tẹ́mi ò kí wá mọ̀ lọ mo mọ̀ fa mo mọ̀ kò jẹ́ pé torí pé n fẹ́ di babaláwo mo ṣe mọ̀ mo mọ̀ torí mo mọ̀ pé àwọn ọmọ kan wà nú ẹ̀ tó dìrọ̀ mọ̀ ni mo ṣe mọ̀ so tó ṣẹlẹ̀ ni ẹ̀ bọ̀ kò sí kan tí màá bá yín ló ń ṣe lé níjú pé màá bá dúpẹ́ fọlọ́run lọ máa kọrin tí máa ń dá kọ́nu yàrá mi fúnra mi mo ti ń kọrin náà láti bí ọdún mẹ́ta kí n tó kọ́ síta fáwọn èèyàn màá kọ́ jókòó sínú yàrá màá kọ́ tí bá ti ń kọ́ màá sunkún. mo máa ń sọ pé ọlọ́run wọn bá ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan ọlọ́run ọba ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan ẹ má gbé aláṣẹ láyé kó ṣéun kankan ti rí aláṣẹ láyé kó ṣéun kankan ti rí aláṣẹ lọ́rùn òun gan lọ́gá ògo ọlọ́run wọn bá ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan. màá wá sọ pé tó bá hùwà ṣe ta ló fẹ́ yọwọ́ ẹ̀ wò tó bá hùwà ṣe ta ló fẹ́ yọwọ́ ẹ̀ wò ṣẹ́rí bí ó ṣe ta ló lè dùbú ẹ̀ gan ọlọ́run wọn bá ọ̀rọ̀ ẹ̀ gàgàrà bàbá ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan. n tó fi dáyé gbọ́ná ta ló lè yé màá tún sọ pé n tó fi dáyé gbọ́ná ta ló lè yé n tó fi dọ́rùn òun nìkan ló lè sọ ọlọ́run wọn bá ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan. ó bá lórí oṣó bá lórí àwọn ẹ̀jẹ̀ ó bá lórí oṣó bá lórí àwọn ẹ̀jẹ̀ kò lẹ́lẹ́gbẹ́ kan òun là lè wí lè ṣe ọlọ́run wọn bá ọ̀rọ̀ ẹ̀ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ ẹ̀ dàbí nǹkan. torí pé kò sára tí kì í dá ọlọ́run ọba tí ò ṣe é dá ló tó kò sára tí kì í dá ọlọ́run ọba tí ò ṣe é dá ló tó tó bá gbórí ọwọ́ ẹ̀ dé ayanilẹ́nu
ọba tí ò ṣe é dá ló tó kò sára tí kì í dá o ọlọ́run ọba tí ò ṣe é dá ló tó ìgbà míì bọ́ gbẹ́dá kejì dé o kọjá sísọ ọba tí ò ṣe é dá ló tó kò sára tí kì í dá o ọlọ́run ọba tí ò ṣe é dá ló tó tó rán síwájú wọ́n sáré kan bá má padà sẹ́yìn èrò ẹ̀yìn wọ́n sáré kan lè lọ síwájú ilé ayé gbogbo wa là ń sáré àti ìlà ṣùgbọ́n tá a bá là ká má gbàgbé o tá a bá là ká má gbàgbé pápá akọ́ kì í ṣe mímọ́ wọn ṣe pápá akọ́ kì í ṣe mímọ́ wọn ṣe ẹni tí ó là òdẹ kì í ṣọlẹ o ṣùgbọ́n lẹ́ lásìkò tọ́lọ́hún dá fún aṣíwájú wọn sáré kan bá má padà sẹ́yìn èrò ẹ̀yìn àwọn yẹn ń sáré kan lè lọ síwájú ilé ayé gbogbo wa là ń sáré àti ìlà lọ́jọ́ tó sọ pé oníwà ń bẹlẹ́dùmarè lórí ohun tó ń wá ẹlẹ́yìn ń bẹlẹ́dùmarè lórí ohun tó ń wá ṣùgbọ́n létí ìgbàlóye bàbá ń gbọ́ tí kò wá ọba tó dára bí aláṣọ ló ṣe ẹ̀dá eléwé ọba tó dára bí eléwé ló ṣe ẹ̀dá aláṣọ oníwà ń bẹlẹ́dùmarè lórí ohun tó ń wá ẹlẹ́yìn ń bẹlẹ́dùmarè lórí ohun tó ń wá ṣùgbọ́n létí ìgbàlóye bàbá ń gbọ́ tí kò wá lọ́jà kì í sọ pé mélòó mélòó òjò tó ti rọ̀tí lẹ́tì fàmù àyùmọ̀ye mélòó mélòó òjò tó ti rọ̀tí lẹ́tì fàmù àyùmọ̀ye ayélóyò àìmọye ara tó ti jẹrà o bí ọ̀gẹ̀dẹ̀ mọ́nú alára o tí ò lè dà mélòó mélòó òjò tó ti rọ̀tí lẹ́tì fàmù àyùmọ̀ye màdúpẹ́ fọláhùn pé wọ́n rárá dá tí ó para mọ́nú alára ẹ̀ tìyẹ́ tó pẹ́ mélòó mélòó òjò tó ti rọ̀tí lẹ́tì fàmù àìmọye ìgbà táwa mú ṣẹ́ńṣẹ́ la fi pegedé ìgbà táwa mú ṣẹ́ńṣẹ́ la fi gbàlù lọ ìgbà táwa mú ṣẹ́ńṣẹ́ la fi gbàlù lọ ìgbà táwa mú ṣẹ́ńṣẹ́ la fi pegedé ìgbà táwa mú ṣẹ́ńṣẹ́ la fi gbàlù lọ ìgbà táwa mú ṣẹ́ńṣẹ́ la fi gbàlù yọ. Tọ́lájà àbọ̀kìtì pẹ̀nsàbọ̀ àti mbẹ́tìpá. Ọjà àbọ̀kìtì pẹ̀nsàbọ̀ àti mbẹ́tìpá. Àbàkọ̀lé kéré lójú ayé mọ̀ ọ̀gọ́. Bàtà wà mú ṣẹ́ńṣẹ́ la fi làlú lọ. Ìbàtà wà mú ṣẹ́ńṣẹ́ la fi kékeré. Ìbàtà wà mú ṣẹ́ńṣẹ́ la fi gbàlú lọ. Ìbàtà wà mú ṣẹ́ńṣẹ́ la fi làlú lọ. Ó yẹ ká celebrate, ká jubilate, celebrate, jubilate. Ó yẹ ká lè appreciate bá ṣe bẹ̀rẹ̀ tàbí great. Ọlọ́run lókè máa lókè wá. Ọlọ́run lókè máa lókè wá. Àti ìjìyà ká lè great, àdàlè relegate. Àjìyà ká lè great, àdàlè relegate. Àdàtí fẹ́ pa ní market, òkè sísàlẹ̀ ládùn gate. Ọlọ́run lókè máa lókè wá. Ọlọ́run lókè wá lókè wá. Ẹ wá jẹ́ mọ̀ bí mo ṣe ń jẹ́rẹ̀ ìyè lóye ó yà wọ́n tó lóye. Gbogbo èdè wa pẹ̀lú lóye àwọn tó lọ́gbọ́n. Gbogbo èdè wa pẹ̀lú lóye àwọn tó lọ́gbọ́n. Yọ̀tọ̀ máa jẹ́ Dr. Freeworld. Yọ̀tọ̀ máa jẹ́ Yọ̀tọ̀ máa jẹ́ Dr. Freeworld. Yọ̀tọ̀ máa jẹ́ ọmọdé ti balẹ̀ máa pèdè pẹ́ kóríwú. Balẹ̀ máa pèdè pẹ́ kóríwú. Táwọn onílù kan làlùjọ tó gbóná. Táwọn onílù kan làlùjọ tó gbóná. Ó yẹ kí wọ́n kan lè fi ní kójó tán. Àná yẹ kí wọ́n kan lè fi ní kójó tán. Fàájì lẹ́bẹ̀ sí láyé ní rẹpẹtẹ. Ọjọ́ lóyún kàwọn olùsúnmọ́ mi. Ọjọ́ lóyún mọ́nà mọ́ṣọ́lá. Má sọ bọ́kẹ́rẹ́ torí ohun tí wọ́n ní kò fẹ́ lómìíràn bọ́lá.
ṣọlá má sọ kó kéré. bọ́lọ́hún bá ṣọlá má sọ kó kéré torí ohun tí wọ́n ní kò fẹ́ lómìíràn bọ́lọ́hún bá ṣọlá má sọ kó kéré. ayọ́láyọ̀ bọ́lọ́hún bá ṣọlá má sọ kó kéré torí ohun tí wọ́n ní kò fẹ́ lómìíràn bọ́lọ́hún bá ṣọlá má sọ kó kéré. bọ́lọ́hún bá ṣọlá má sọ kó kéré torí ohun tí wọ́n ní kò fẹ́ lómìíràn bọ́lọ́hún bá ṣọlá ayọ́lóyún má sọ kó kéré. ayọ́lóyún aláwọ̀ mi ṣe dandan ọmọ èèyàn ní ògbó aláwọ̀ mi ṣe dáadáa ọmọ èèyàn ní ọmọ rẹ̀. Only brothers and sisters, assalamu alaikum. Brothers and sisters, assalamu alaikum. padà sórí aláwọ̀ mi ṣe dandan ọmọ èèyàn ní ògbó aláwọ̀ mi ṣe dandan ọmọ èèyàn ní ògbó. Allow me show. Wọ́n ní pé allow me ṣe dáadáa. Allow me ṣe dáadáa ọmọ èèyàn ní òmòrè. aláwọ̀ mi ṣe dáadáa ọmọ èèyàn ní ọmọ rẹ̀. Allow me ṣe. Allow me ṣe. Allow me ṣe dáadáa ọmọ èèyàn ní òmòrè. aláwọ̀ mi ṣe dáadáa ọmọ èèyàn ní ọmọ rẹ̀. Nínú orin orin tó kọjá, nínú orin orin tó kọjá, ènìyàn òmòrè àtẹ̀mí tí Saidi Òṣùpá ayélujú. Àwòkọ́ náà wà ẹ̀ka orúkọ méjì tó ń túra wọn kàn mọ́ mọ́dé sẹ́. Aláwọ̀ mi ṣe àníṣe aláwọ̀ mi ṣe dáadáa ọmọ èèyàn ní òmòrè. aláwọ̀ mi ṣe dáadáa ọmọ èèyàn ní ọmọ ayọ́lóyún rẹ̀. aláwọ̀ mi ṣe dandan ọmọ èèyàn ní ògbó aláwọ̀ mi ṣe dáadáa ọmọ èèyàn ní ọmọ rẹ̀. mo wá ń talẹ̀ wọ́n láwọ̀ wẹ́ láyé pẹ̀lú ọ̀run òrí rárá abánisọ̀rọ̀ màmá àtọ́ni jẹ́ Saidi Òṣùpá àwọn ọmọdé ọyọ́ mo dúpẹ́ fún ọlọ́run tó ṣọ́bì lèní ayélujára aláwọ̀ ìṣe dáadáa ọmọ èèyàn ló. àní aláwọ̀ mi ṣe dáadáa ọmọ èèyàn ní ọmọ rẹ̀. Òṣùpá ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ lọ́kàn mi tí mo fẹ́ wí báyé. Ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ lọ́kàn mi tí mo fẹ́ wí báyé. Òṣùpá ò tó bá fẹ́ràn mi ṣèbí wà lóye. Tẹ́mi bá ń fẹ́ràn ẹ ṣèbí mi lóye. Tá a bá ń fẹ́ràn kẹ́kọ̀ọ́ ara wa aláwù lóye. Tó bá fẹ́ràn mi ṣèbí wà lóye. Tẹ́mi bá ń fẹ́ràn ẹ ṣèbí mi lóye. Tá a bá fẹ́ràn kẹ́kọ̀ọ́ ara wa aláwù lóye. Lọ́sìn. àti wípé gbogbo tẹ́lá ṣe láyé gbogbo tẹ́lá ṣe láyé. ayélujára ọ̀gbọ́n kìràkìtà wọn tó tá kìràkìtà máa tó tán. ẹ̀dá òní jù sáyé ìgbẹ̀yẹ̀dá máa tó dé ìgbẹ̀yẹ̀dá